ṣèpàdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́jọ́ àwọn leaders wa èyí tó pọ̀ jù tẹ́lẹ̀ náà tó jẹ́ méjì. Ìgbà lónìí a fẹ́ ṣe àṣẹ àkójọ yìí lórí ipa gbogbo wa gbogbo yìí náà lórí àìsí bẹ́ẹ̀ láàdá sí. A ti ṣèpinnu lẹ́yìn yìí o. Àwa fẹ́ náà bóyá ìpinnu tá a ṣe yẹ ó tẹ́yìn lọ́rùn àbí ó tẹ́yìn lọ́rùn ní pé tá a pè lẹ́yìn. Lórí nígbà tí mo sọ yìí pé mo lọ sí ilé ẹ̀jẹ̀ ọ̀rọ̀ òṣèlú. Oríṣiríṣi àwọn ọkọ̀ ni wọ́n wá láti inú ẹgbẹ́ kọ̀ọ̀kan tí ń bẹ tí wọ́n wá sọ wípé kí n má ti sì jọ lùkú ní ìsìn pé àwọn ẹgbẹ́ ọpọlọ mi nípìnlẹ̀ Ọ̀ṣun. Ìgbà tí wọ́n wá jọ́kẹ́jọ́ kan sì pàdé yẹn tán iná ìrìnlẹ̀ àìkọ́lẹ́wò spíkà ẹgbẹ́ dùn òun àti gbákejì ẹ̀ wọ́n wá ká mi wọ́n wò. Wọ́n dẹ̀ sọ ọ̀kan ní nínú àká fún wa. Ilẹ̀ náà ni wọ́n ti fóònù gọ́ọ̀nà náà ti fóònù Dr. Lèjì Adélékè. Wọ́n dẹ̀ sọ pé gọ́ọ̀nà wá rí mi. Gọ́ọ̀nà wá ìgbà tí wọ́n ṣàlàyé àná ọ̀sẹ̀ nínú àkọ́ọ̀dù ni o. Àwọn APC náà wá. Àwa gbé yẹ̀wò bókè sáwọn èèyàn wa wípé ẹni tí gbóni kálukú lálejò tó wá rí mi. Inú mi dùn ìjọ tí gómìnà wa oṣù máa sì ń tóbi sí i. Àwọn wá sọ́dọ̀ mi láàárọ̀ gómìnà wa lálẹ́ wọ́n tún jọ wá mi. Wọ́n wá gbọ́ ibi tá a jọ bá ọ̀rọ̀ yìí. Ní dájúdájú ẹ̀yin ní nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún wa. Torí wọ́n nígbà tí wọ́n bá fẹ́ tó àwọn aláṣẹ ẹgbẹ́ láti wọ́ọ̀lù láti bẹ̀rẹ̀ gbogbo èèyàn bí yóò ṣe bí pé wọ́n fẹ́ ṣe sọ̀nẹ́rẹ́bù wọ́n fẹ́ ṣe à ń pè tó wọ́n ẹ̀sùn ìlọ́jìyàn local government ẹ̀sùn náà ló jẹ àwọn ẹ̀rọ àwọn ọ̀rọ̀ àyè ibi tá a ní o ti dúró títí tí ó fi dé òkè wípé kìíní yìí o pẹ́pẹ́ ládé láàbò ṣe àìbẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ tí wọ́n bá fi sọ ó níye lórí púpọ̀ torí káwọn àti àwọn principal officers of his cabinet ni wọ́n wá níjọ́ náà gómìnà bẹ́ẹ̀ deputy bẹ́ẹ̀ akọ̀wé ìjọba bẹ́ẹ̀ chief of staff bẹ́ẹ̀ àtàwọn commissioners kan pẹ̀lú sójà taxa polisi wọ́n á jókòó àwọn aṣọ̀rọ̀ àní láti pẹ̀lẹ́ láti mú lè jẹ. Wọ́n dẹ̀ promise ní pé gbogbo nǹkan tí a ń sọ yìí pé àtọ́jú àti kò sí ètò tó gbé sáré lẹ̀. Náà ó wá mo ṣèdánwò kan fún wọn. Wọ́n dẹ̀ pass. Kí ni ìdánwò tí mo ṣe mo ní a? Ọjọ́ kọkànlá oṣù kejìlá ni wọ́n wá ní wá nínú. Mo wá ní okùnjọ́ mẹ́wàá lẹ́nu tí a ṣe ìwọ́de. Oníṣàgọ́nà ẹ̀dẹ́ bá mú wọ̀ oníkẹ́ wá dùdùkú yẹnu sí níwò ìjọ mẹ́wàá lẹ́nu. Àwọn aláṣẹ ìjọba wọ́n sì borí níbẹ̀ náà. Wọ́n ló ti bẹ̀rẹ̀ náà ní àwọn pọ̀. Ìdí mo ti ṣàkíyèsí ẹ̀ ń kó níjọ́ kejì ẹjọ́ ẹ̀ tó kú gbọ́ lẹ́yìn tá a ṣe ìdí. Gọ́ọ̀nà tó pè mí báyìí ṣe á fún ọ tó nínú ní ẹgbẹ́ ṣé ìbò lẹ́ẹ̀tì ṣe àpéjọ ẹni nípa tó ṣàìsàn ìbò lẹ́yìn gíráàdì ni wọ́n ní dàgbà olùmọ̀ ẹ̀ṣẹ́ ìtàwọn lórúkọ máa wá láàrin àwọn kan sí alùpùpù rẹ̀ program àti bẹ̀rẹ̀ wọ́n torí páwọn lóde méjì níjọ́ ẹ̀ bọ̀ wọ́n lọ òde méjèèjì tó ní sẹ́ńtà ní ìlú wa aláwọ̀ wà fàdà gbẹ́tù rọ̀ sí Ìwó. Púpọ̀ nínú ọ̀rọ̀ tá a sọ níjọ́ yẹn ló jáde lórí nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ tí gómìnà ṣe kò ti bẹ̀rẹ̀ sí ní wòye pé ọkùnrin tí mo kó yóò lálẹ́. Mo lè sọ àtọ́bá rí fọ́nrán ibi tí mo ti sọ̀rọ̀ ní kíní gbogbo tí mo sọ nípa àwọn ilé yóò lálẹ́ o. Mo ò gbé ráyà àwọn tá a jọ ṣe pọ̀ lánàá
pé àbàbà ṣe ní sí àwa náà rọrùn òṣèlú bẹ́ẹ̀ bá ṣe gómìnà nípò bàbá ṣàárẹ̀ àti gbogbo àtọ́lùkọ alẹ́ ló fi ṣàárẹ̀ ó láwọn nílé àṣọba níbẹ̀. Bí gọ́ọ̀nà Oyètọ́lá bó bá láàrin tó lọ àkà lórí iṣẹ́ tá a ti lọ́wọ́ abẹ lọ́sùn. Mo lè sọ ní ṣe ìlú ẹ̀ ní ọjọ́ kẹrin tí wọ́n búra fún wa lò káàpù fún ẹ̀jẹ̀ tí búra. Ọjọ́ kẹrin náà ti kéde wa yìí pé ìbílẹ̀ ṣẹ́yìn ìṣúmọ̀sá láti ó jọ pàdé lọ́dọ̀ Arẹ́gbẹ́ṣọlá. Ní penthouse níbẹ̀ yẹn, security yóò gbogbo ẹ̀ ló wà ní náà ẹsẹ̀ yìí. Lọ́ba sílẹ̀ kọ̀ọ̀yà o ló wá bá ń ṣe jẹ́. Ó jókòó níwájú Arẹ́gbẹ́ṣọlá. Mo kàn ń wò. Arẹ́gbẹ́ṣọlá wá ní Arẹ́gbẹ́ṣọlá wá ó ní ẹsẹ̀ ṣe ẹ̀ka sí bọ̀ọ̀sì ó láàpàdé rí. Aago ọdún méje àtòsù mẹ́ta mo fi ṣe alága ẹgbẹ́ láàrin ọdún méje àtòsù mẹ́ta yẹn ní ìjẹ́gbẹ́ ìdíyà ẹ̀tọ́ wa kẹ́rù jẹ lórí àwọn ìyàwó àwọn òjì ẹ̀ pàdé ẹ̀. So nígbà tó ní wọ́n ṣe gọ́ọ̀nà kò lè ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. Kò lè ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. Ta ló mọ̀? So ṣùgbọ́n lẹ́yìn ẹ̀wọ̀n tó wá gbéraga ọ̀hún pọ̀ nígbà tí ó bá mi sọ̀rọ̀ òun náà pè mí ó ní ṣéwù òde sí Ọ̀ṣun lánàá ṣùgbọ́n níjẹ ààrẹ béèrè lọ́wọ́ òun wá sọ pé àti rí àti pẹ́ ọ̀dúngbà tó bí láàbò wá ní kó mò ń pè mí ṣé nígbà tó wọ́n ṣe síbẹ̀ mo ní mi ò lọ́wọ́ ṣe ti lè wẹ̀ láàárọ̀ yìí o láti 2021 ló pè mí lẹ́yìn nígbà tí ó wà fọ́sọ̀ ó ní òfẹ́ kárí ní bóyá lábùjá ní ìlú kò ní ẹ̀rí ó wà lẹ́yìn ẹ̀wà ó wà lẹ́yìn ẹ̀wà. Wọ́n rántí òwe náà ní Yorùbá máa ń pa kí láyé òwe náà sì máa ń pa ẹ̀ wọ́n ní wọ́n bó ní fọ̀ọ́sílẹ̀ ó nínú ọ̀dà bóòlùdé ẹ̀ ṣe rí. Wọ́n wá ń wò ó pé ẹ̀ńtà àti kíra gbẹ̀ láti 2021 táwa jọ sọ̀rọ̀ 2025 lónìí wọ́n sọ pé kó wọ̀ ọ́nà ìgbà tí mo béèrè lọ́wọ́ ẹ̀. Ní tí mo béèrè lọ́wọ́ ẹ̀ gbà náà èyí mo tún béèrè mo ti béèrè lọ́wọ́ Adélékè àtẹ̀yìn èèyàn mi kí wọ́n mọ̀ pé ọmọ ẹgbẹ́ ní. Níta sọ fún Oyètọ́lá yìí pé integrate àwọn èèyàn wá sínú ẹgbẹ́ ìlú àti party leader kò ní jẹ́ gọ́ọ̀nà níbà ètò òṣòro ṣe fún ká dáná rẹ̀ sí ìyẹn èyí ló ṣòro ṣe fún o àwa òjú wa nìyẹn tó dá níta ló integrate wa ẹni tí ó ṣe wọ́ọ̀dù ẹ̀sùn ẹni tí ó ṣe káṣẹ́nà ẹni tí ó ṣe wájú ó ṣẹ̀yìn ó gbọ́dọ̀ jọ ọmọ ẹgbẹ́ tó jẹ́ leader kó gbà wọlé òjú bẹ́ẹ̀ lè lo tọrọ kó lọ́wọ́ ẹ̀ ní ìsìtọ́rọ̀ kó kankan mọ́ èyí ló ṣòro ṣe fún àgàgà nígbà tí a ní tiẹ̀ wá ní 2021 lọ́gbọ́n Arẹ́gbẹ́ṣọlá wá kí ìyóò kẹ́ ló fà tàbí káàkiri kiri àwa mọ́ kí ló dé bẹ́ẹ̀ kí ló dé ilẹ̀ lẹ́yìn rẹ̀ bá ń jẹjọ́ ń jà lọ́wọ́ ara nìyẹn kò sí ó jẹ́ kankan pọ̀ ní o ṣe kí márùn àti eré ẹ̀ sọ fáwọn èèyàn ọdún 2020 okùnjọ́ mẹ́fà ọdún léyà ìní ẹ̀wá jọ lọ́rọ̀ ó lọ bá gọ́ọ̀mẹ́ntì àwùjọ ló bá sì ní jáde làwọn dáná àti ké sí epo nípa epo ọ̀gá ti jáde o máa gbọ́kọ̀ wọn ó ṣe bó ṣe ní láyé ọdún epo ó ṣe pé epo náà nìyẹn o ibi tó lọ hàlàkà rẹ̀ ẹ̀ta àjọ gbé ní 7.5 years
ilé yakujọ́ mẹ́fà ó béèrè lọ́wọ́ epo pé kó lọ́ọ́ fẹ́ràn ọdún ránṣẹ́ odidi gọ́ọ̀nà ìjọ náà tó ti gbé ọmọ akéré náà sí wọ́n kọ́ wá ṣe àṣìṣe náà ẹ̀gbọ́n tí ẹ kọ́ lẹ́yìn náà ọmọ wáyé ọrùn náà bàníkì lórí so àwọn ilé ìwọ́n kan sọ káàkiri náà kó kan kú ẹ̀ṣá nígbà tí kéde àgbo tó ti dà mọ́ àwọn ilé yìí àmúbọ̀ àbí nǹkan náà tí wọ́n ń pè kí ẹ́sà bọ̀ àmúbọ̀ ní ìlú. Wọ́n sọ òbíra darí wípé àkànbí àtọmọṣẹ́ wọn àwọn tó máa rán síbi nìyẹn nígbà odidi executive governor ní sitting governor ó wà bẹ́ẹ̀ ó di gbogbo àwọn officers rẹ̀ ó di wá ní náírà lẹ́yìn ọba tó kú sí dé kó abá tó dé kó yẹ sí àwọn tí wọ́n máa pọ̀ lé èèyàn lèèyàn ṣe tí wọ́n àwọn láàyè fún development fáwọn ọmọ èyí tó sì wà lọ́dọ̀ wọn àwọn ìṣókòdé apc àti èyí olórí pa kéwé ẹ̀yọ àkéwé ẹ̀kọ́ jẹ lọ́dọ̀ àwọn tó bá wà lọ gbogbo kò náà ti pé tán ìkó títí di 2027 sáwọn wà lọ́dọ̀ àtẹ̀wọ́ lẹ́yìn akẹ́kọ̀ọ́ wa lórí gbogbo owó tó nǹkan tí wọ́n ń pẹ́ níbẹ̀ yẹn la ṣe dìsáìdì pé Adémọ́lá Adélékè làgbà rẹ̀. Kájọ kú tẹ̀tẹ̀ vóòtù yìí tí mo bá ti bá ọ̀rọ̀ ìbéèrè èyí tó kù ẹjọ́ jẹ́ sí bíbà wọ́n wà pé nǹkan nínú yín pé àbàtì ẹjọ́ jẹ́ nígbà yìí ti dá nìyí o ṣe é faramọ́ àbẹ́ ìfaramọ́ ọ̀rẹ́ ni ẹni tí ó dábàá wọlé dá faramọ́ kọ́ tó lórí wá sọ fún àbẹ́ àbá faramọ́ dábàá ju àwòrán rẹ̀ nìkan nìkan sẹ́kọ̀ndẹ̀ dábàá ti ṣe ẹjọ́ ìwọ́n rẹ̀ dábàá wọn rẹ̀ ìsìkéjì ẹ̀ gbogbo àwọn àṣọpá faramọ́ gàbá faramọ́ dábàá ti ṣe yẹ ọ̀rọ̀ tó wá ń kú bẹ́ẹ̀ àákèsí aṣojú gómìnà láàrin wa aṣojú gómìnà ní Alhaji Muhammadu Raji and special adviser of political matters sí ọ̀rọ̀ gómìnà ní kíkẹ́ wá dákẹ́ mọ́ bóyá tìkàtìkà tí ẹdẹ títì àdìbàdì gbàyà níbí báyìí torí báwo èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí ni gáàsì nífẹ̀ẹ́ sí gbèsè tàbí ẹgbẹ́ láti tẹ̀ta náà tí wọ́n bá mi jáde wá tí wọ́n ṣe ọmọlúwàbí náà bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo lẹ́ ẹ̀dẹ́ wà wọ̀ mo mọ̀ wá ara lẹ́yìn òkè ṣe tí wọ́n ẹjọ́ tító sọ ní pọ́fẹ́sọ̀ ẹ̀yin wo lẹ wá láti Ọ̀yọ́ state ní ìlú àyè mo fẹ́ kẹ́ ẹ̀ náwó. Ọ̀yọ́ state òsì ẹ̀yin wo lẹ wá láti Ògùn state ẹ̀yin wo lẹ wá láti Lagos state ẹ̀yin wo lẹ wá láti Ondo state ẹ̀yin wo lẹ wá láti Èkìtì state inú wo mi dùn inú mi dùn tó inú ẹ̀gbọ́n tí mo fẹ́ fara lálẹ́ o mo kó kèsì kó má láwọn ojú rẹ̀ ìgbà kẹ́kẹ́ àwọn ọmọ tó bá lọ sí wọ́n á ní kò lè lọ kó ìwà ìgbà kẹ́kẹ́ lọ kó ìwà
bá ní wá gbogbo yìí èmi gan mo láàyè lò wọn mo láàyè lò wọn ó sọ fún political adviser ife gbà ó akẹ́kọ̀ọ́ ìgbà wà ti ṣe é lábẹ́ ṣe kẹ́kẹ́ àti ẹ má bàa ní jásí wọ́n ti ẹ̀kọ́ láti wò ọmọ kan ti ṣe káàpù ó ti ṣe káàpù rẹpẹtẹ ó ti rá káàpù rẹpẹtẹ tó ti tè tọ́kọ wá fún mi lálẹ́ àná ọ̀la àti ìdí ọmọ àkọ́dù lónìí láṣẹ ìjọba àkọ́dù. Wọ́n lo ẹgbẹ̀rún márùn-ún káàpù àkókò wa bọ̀ lónìí o ó káàpù ọ̀wà á sì gbódà máa àkọ́dù lónìí. Ẹnu bàtà bá tẹ̀kì iṣẹ́ wa tẹ́lẹ̀ yìí nígbà gómìnà bá dé ọlọ́wọ́ jẹ́ kó dé pẹ̀lú àwọn àtàlágbà. Àwọn àlọ́ kí ilé ìjọba àwọn tá a bá lọ kí ìlàkọ́dù gbogbo owó lè wù. Lórúkọ gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun àtọkùnrin àti òní àlọ́fọ́ ẹ̀bẹ̀ ní ìlú rẹ̀. Mo fẹ́ ṣe gómìnà náà. Mo fẹ́ ṣe gómìnà tí kò lè mú ara. Ṣùgbọ́n ìtọ́kùnrin ṣe ní ìbágbé gómìnà. Ẹjọ́ bá ṣe ìjọba àjọ tẹ́lẹ̀ náà fẹ́ ṣe ọyẹ kí n fún lọ́wọ́ ní o. Èmi ilé ìgbà tí kò sọ ilé iṣẹ́ àkọ́kọ́. Àjọ bàbá lọ sí Àbújá ní June 13, 2023 dẹ́kun àbáwọn National Assembly members. Ibẹ̀ wọ́n béèrè lọ́wọ́ àwọn ní kí n sọ̀rọ̀ fún àtàkùn wá láti West. Àwọn ẹ̀rọ members mẹ́tẹ̀ẹ̀ta àwọn ní kí n sọ̀rọ̀ níbẹ̀. Ó wá sọ̀rọ̀ ní ìwé. Lọ́gbọ́n wọn ní ọ̀gá Adélékè lọ́wọ́. Bó ṣe bẹ̀rẹ̀ yìí o, mo ní ẹjọ́ bá ní eyín ọ̀yà yọ̀ọ́ pé yóò dínkù. Àtọ́wá wà pé ìjọ náà wà lè bẹ̀rẹ̀ ìjẹun torí ọ̀nà kan wà ní Ìwó débi ti wá ọ̀nà yẹn ogójì ọdún ó lé láti ọ̀dà tata rọ́bà sí lórí ìgbà náà láti owó dáná lọ́wọ́ ní gàrà níwájú ìsìlámù ẹnu àgbáwò kìlọ̀ nítorí bí ọsùn dúró wọ́n ti parí ẹ̀ wọ́n ò pé ọkùnrin tó wáyé fẹ́ láàrin ọgọ́rùn-ún ọjọ́ ló bá ṣe léyìí ó rí pé eléyìí ọmọ adé ìṣẹ̀lẹ̀ kí ló kú nípa kájọ ṣàṣọ̀dá àjọṣepọ̀ tàbí ó kankan náà lè ní káàdì bá ojú tá aláàjì mi ní orú bẹ́ẹ̀ ní aláàjì mi ní orú tí wọ́n tí wọ́n bí àsìkò ó ti wá bá ní òòlù ẹ̀jẹ̀ àpapọ̀ akéde yìí kagbẹ̀ ẹgbẹ́ ìlọ́wọ́ káṣí wọ́n lọ bá aláàjì mi ní orú oní kí tásìkò inú ilé bá pariwo PDP o láyé ní òde lágbàdo onímọ̀ very soon aláàjì dájú ló bá sọ̀rọ̀ rẹ lọ́wọ́ onímọ̀ very soon onígbàgbọ́ wípé àtàwátà wà kó kí àtẹ̀yẹ PDP o àsìkò pọ̀ ní kótó kẹlẹ́ rẹ̀ àbàrà wa. aláàjì ni yóò sọ fún sẹ́nẹ́tọ̀ lórí oyè wù mí náà kájọ kọ́pẹ́rẹ́tì bẹ́ẹ̀ lérò ìlú sọ ìyẹta tó wá bá mi sọ ìtàlì wípé òun fẹ́ kí n wá kápẹ́jọ dàpọ̀ ẹgbẹ̀rún lára àlejò àpọ̀ àpàdé kóbi yìí èmi ò lè orí ilé pálí tí ẹ máa ń bí wọ́n bí bọ́ọ̀rọ̀ PDP ṣe jẹ́ lọ́kàn tèmi bóyá tó ní pé gbàtí mo ṣàlàyé ẹgbẹ́ náà sọ pé ká máa darapọ̀ ká máa ṣe kí orúkọ ẹ̀jẹ̀ mi kò ní mo ti sọ tí mo sọ fún yẹlé rẹ mo ní mo ti sọ fáwọn èèyàn wa láyé èjì ká lọ darapọ̀ wọn PDP mo wá ṣàlàyé ọ̀rọ̀ kan fún ọbẹ̀ wo ní pátá campaign àti chairman èmi gan ni mo gárí ìgbètò ọlá ọpọlọ ó fẹ́ ìbọn jùlá ẹni tó gbé ìtẹ̀lẹ̀ tó wá sí wá 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 ọlá ìbọn ó tẹ́lẹ̀ lọ́wọ́ lọ sí wá wà ní ìsìn. Pé ẹgbẹ́ kan pọ̀ lọ́jọ́ ìdájọ́ wa
náà ló bẹ́ẹ̀ ọlọ́run náà kàdé wọlé wẹ́rẹ́ yìí. Téèyàn bá rí àwọn tá a jọ tó lóṣèlú kàdé grassroots ní ìbílà yìí lọ́sùn yìí o bá ṣe wà lọ́dọ̀ wa náà wà lọ́dọ̀ wọn torí kò lè fi gbogbo ẹni sọ́kọ̀ bẹ́ẹ̀ lẹ́nu wípé ọlọ́rọ̀ progressive ní conservative ní ó ti lọ. The most democratic party ní Nàìjíríà tẹ̀lé ìjọba ó sì ní peter ẹ̀ tó bá fẹ́ challenge ní kọ́ wá challenge ní PDP lọ́wọ́ democratic tẹ́lá ní sáwọ́ bá a sọ fún yín lọ́dọ̀ wọn ní progressive kí contest tó bẹ̀rẹ̀ náà ti ní tí ó ṣe kó kàn wò ní primary láti ní position ní ó ti gbogbo ẹ̀ okay wọ́n láwọn mẹ́jọ àbí mẹ́sàn-án wọ́n náà gba fọ́ọ̀mù ó sì kí ló pẹ̀jẹ́ wà á kán dà mú ọmọ mi àbúrò mi kò mí kí ló pẹ̀jẹ́ tètè dọ́tọ́ bàbá yẹn ní ó ti kiri 299 words látọ̀ tí yóò náà kà wọ́n á fi ọmọ lórí lọ́ọ̀tún yé dára rẹ̀ láàbù kó o sì fún ẹgbẹ́ lè wò ilé ìlú ó sọ fún pátá. Mo ní àárín akéjì ní kọ́ńtẹ́sì yẹn wà ó tó bá fẹ́ gbọ́ orí tí olùtọ́ náà bá ṣe àwọn bá yóò ṣe lọ́wọ́ àná rí bẹ́ẹ̀ mú wọn lára. So téèyàn bá wò wọ́n kò téèyàn bá pé ọba wà PDP ẹ bá ní àyè ọlọ́run sílẹ̀ kẹ́lẹ́ kọ̀ǹtẹ́sì PDP ò ní sọ pé ọlọ́ kọ̀ǹtẹ́sì olówó rẹ̀ tó fẹ́ sáré sí i. Ó fọlọ́fà láti lè ṣe ọkọ̀ tẹ́sì kékeré bọ́ọ̀lù ní progressive kó sọ fún mi kó kọ́ ṣiṣẹ́ ẹgbẹ́ ọ̀nà mẹ́rin náà fi lè kándídéètì BBC. Ìtẹ́wárí bọ́ọ̀dì alóòrùn lọ́rọ̀ nígbà kan lórí di ẹjọ́ ti dìbò sẹ́nẹ́tọ̀ lórílẹ̀-èdè káyọ̀ ọmọ fọ́ọ̀nù fíìmù. Ọ̀rọ̀ pèsè jẹ́ ọ̀rẹ́ òwò ọ̀ṣọ́ àti ẹ̀kọ́ ìṣẹ́ òtí ìlú tẹ́lẹ̀ ṣẹ́kọ̀ ọmọwúra rẹ̀ sẹ́nẹ́tọ̀ wa olú ọmọ fọ́ọ̀mù fíìmù. Ṣé ìkẹ́lọ́ wà lẹ́tẹ̀lẹ́ ló ti lé mọ̀ ní? So olúwa wà pẹ̀lú wa níta wá ní ìwá ṣe òun náà ni mo ti sọ fún yín yẹn ṣùgbọ́n mo fẹ́ kájọ fọwọ́ sí i àgbẹ̀dẹ lórí láti local government kọ̀ọ̀kan ti fọwọ́ sí o ṣùgbọ́n àgàpọ̀ ẹ̀ka àwọn àbí àti pọ̀ ní àwọn àtàṣe pàdé yẹn lọ mo ṣe sọ pé ẹnìkan wọ́n fẹ́ nìkan láàyè kò mú fún motion yí pé tí mo sọ yìí ó yẹ ìfaramọ́ tàbí ìfaramọ́ tó bá ti wá ní àpẹẹrẹ ní kéde tó bá wá ṣe àwọn àpẹẹrẹ tí ó kù lórí àwọn àlọ́ mo kí yẹn kó àtàrọ̀.
àwa pff agbára òkè àwa yẹn kí á ti kà tí ọmọ rúdù pínlẹ̀ Ọ̀ṣun. Yẹmí Fátóbi Dr. Yẹmí Fátóbi ní chairman kí á ti kà. Rasheed Rodoye ní secretary. Àwọn fẹ́ tọ̀ àwọn tọ̀ local government kọ̀ọ̀kan. Ìjọba ìbá dé wò ó. Ìjọba ìbò bẹ̀rẹ̀ ìta lọ. Ìjọba ní sípà lọ́sí ìyáde ò ìjọba tó kọ́ ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí sèkítẹ́rì àti NDP lọ́wọ́ Ọ̀yọ́, ìjọba tó dẹ́. Nígbà tí Adébí jẹ́ o. Àwọn ẹ̀sìn kóra wá látẹ̀kọ̀, wọ́n sì lo àwa grassroots. Àgbàjọba fọ́nẹ́, wọ́n páàkì wa, wọ́n sì lọ import àwọn tó ní bọ̀ wá. Wọ́n wá sọ ọ́ ní nígbà ní alórí. Wọ́n èyí nígbà máa ń yìí máa jì. Nígbà tí ó ti kọrin lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àbálẹ́ ìgbẹ́, sọ́wọ́ ọ̀dà báyìí. Nígbà tó yìí máa yà ní. Gbogbo àwọn tí ẹ dá gbọ́ lẹ́ẹ̀kan tí ẹ wá bá wọn kó láti nínú pọ́lítíìsì wa. Nípínlẹ̀ Ọ̀ṣun, àtẹ̀síbẹ̀lẹ́gbẹ̀ yé àti kíbẹ̀ bí adájọ́ lọ́sùn táwa àmàlà wa. Olúwẹ̀ tó ṣẹlẹ̀ lónìí. Ẹ̀yà alára wọn padà síbi ẹ̀ ti wá pátápátá. Báwa ti dìbò ọgbọ̀ sí i. Tí a síwájú sẹ́nitọ́ Adéwálé bí Dásì. Ìmọ̀lẹ̀. Bọ́lá ti wọlé, àgbàjọba wa padà lọ́sùn pátápátá náà. Àwọn adáàbí Ọ̀ṣun fún ìjọba Ọ̀ṣun. Wọ́n sọ kí nìkan lórí rédíò. Gbogbo àwọn tí ẹ dágbọ̀ àtẹ lórí ìjọba àná. Táyé ẹ ṣàkíyèsí. Ìgbà